láti ìkànnì Ọ̀bás TV nílùú Ìbàdàn láwàyé ẹ mọ̀ pé ó hall láwàyé níbi tí wọ́n ti ń ṣe ìgbádé àti ìgbọ́pàṣẹ yẹn lé àwọn ọba tuntun lẹ́yìn tí wọ́n fẹ́ gbé sórí àpèrè ìyẹn ní ìlú Ìbàdàn lẹ́nìí tí ó jẹ́ ọjọ́ kẹta nínú oṣù kẹrin ọdún 2026 òun ni ìgbádé fún àti ìgbọ́pàṣẹ fún wáyé lọ́gàn ibi tó ti wáyé náà láwàyé ìyẹn nílùú Ìbàdàn lápá bí ní mọ̀pọ̀ bí àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ àwọn èèyàn pàtàkì bí wọ́n ṣe wọlé dé òun náà làwa náà mú ìyẹn wá sí ojú òwòrán yín ìyẹn ní àgbà tìbí báyìí ṣe mọ́ mo wá rèé tẹ́ fi mọ́ rí wò ìyẹn ní ìkànnì ti Ọ̀bás TV àwọn èèyàn pàtàkì rèé bí wọ́n ṣe ń wọlé ìyẹn sí gbọ̀ngàn náà níbi ìgbádé àti ìgbọ́pàṣẹ ìyẹn fún àwọn ọba lẹ́yìn tí wọ́n á gun orí àgbẹ̀ lẹ́mìí pé títò òun ní oyè ọba ìyẹn nílùú ti Ìbàdàn àwọn ọba tó tó súnmọ́ ọba ó ti lè ní gẹ́gẹ́ bá ṣe ń tò wọ́n àwọn rèé tí wọ́n dé síbi gbọ̀ngàn ibi ìgbádé àti ìtẹ́wọ́ gba ọ̀pá àṣẹ tí àwọn tó di kábíyèsí ní agbègbè kó àwọn ẹ̀yìn ní abẹ́ Olúbàdàn tilẹ̀ ti Ìbàdàn gangan náà ni gbogbo wọn náà ṣe wà àwọn ọrùn lẹ̀kẹ̀ àwọn èèyàn pàtàkì bí wọ́n ṣe ń dé sí gbọ̀ngàn òun náà àwọn èèyàn lápá bí ní láti ìkànnì ti Ọ̀bás TV ẹ ti mọ̀ pé lápá bí ká dá yín lára yá ká mú inú yín dùn ká sì fún yín láwọn ìròyìn nǹkan tó ń lọ ìyẹn ní agbègbè àti káàkiri àyíká òun ni a wà fún àti gbogbo ṣíṣe àti ayẹyẹ lélẹ̀ tí òun náà la wà fún yín yẹn lápá àti bí bóyá báwọn èèyàn ṣe wọlé rí bá mi bóyá ga ìyẹn wọ kí èèyàn fàjà àlọ́ àṣejù àwọn náà wà lórí orí stage bẹ́ẹ̀ tí wọ́n kí àwọn ọ̀tọ̀kùlù káàbọ̀ sí gbọ̀ngàn ẹ jẹ́ kí n fi ilẹ̀ kẹ́ lè gbádùn sọ̀rọ̀ wájú lápá àti bí náà. Gbóyèga làwọn àlórúkọ mi o Báṣọ̀run Àmọ̀tún èdè ilẹ̀ Yorùbá Ajíbẹ̀rẹ̀ dára nílẹ̀ Ìbàdàn.